mọ ọkọ tó ṣẹlẹ̀ ní lẹ́gẹ́ ẹni kan gbó gidi lẹ̀ èlò ló fẹ́ gbé lẹ̀ ọmọ pé nọ́mà ọ̀rẹ́ ọmọ Tinubu lẹ́yìn ọmọ Tinubu dẹ̀ lèmi mo ti ń promote bàbá ti pẹ́ wọn tí gbòó lẹ̀ ó yà èlò ló fẹ́ gbé lẹ̀ báyìí. Ohun tí ẹ kọ ohun tí ẹ àwọn ilé yìí àwọn tó fẹ́ gbówó lẹ̀ yẹn ókè ẹni wọn lè bá mi sọ̀rọ̀ wọn náà wọn ẹ̀yin ló lè bá sọ̀rọ̀ ó yà èlò lọ́wọ́ kọ́ fẹ́ tẹ̀ ẹni kọ́ tẹ̀ ọkọ́ tẹ wàásù náà 100 million ẹni kọ́ tẹ 50 million. ó yà èlò lọ́fẹ́ tẹ̀ báyìí mo no go far lẹ́gẹ́ Miami you get level mo no go far èlò lọ́fẹ́ tẹ̀ ẹ mọ̀ pé nọ́mà ọ̀tẹ̀wó àdìtọ́kà bàbá ọmọ Tinubu lèmi ó ti yẹ mò ń gbé bàbá sókè ìjọba làbúbù láti fẹ́ promote báyìí làbúbù àkóyè Tinubu second tenure ó ti yé. ẹ ó yà èlò ló fẹ́ bọ́ọ̀lẹ̀ báyìí èlò lẹ sọ fún ọ̀nkú Ṣèyí Tinubu ẹ̀gbọ́n mi gbé kọ́ tẹ́wọ́ fún mi. òkè kò tún ṣe yìí kò ń ṣe anybody wọn ó yà anybody kò bá jẹ́ anybody ta ló fẹ́ tẹ́wọ́ báyìí. ó yà ní kọ́ ṣe òkè ọ̀hún lè ṣe wàásù. lọ fọ́ GTB àmì lè pa fún yín First Bank kan lọ́ọ̀kì àkáǹtì mi mo sì ní ṣù náà kí mo ẹ̀ṣẹ̀ dé látọ̀hún yẹn ni mi ò tí ì ṣe àkáǹtì yẹn GTB gan a lè lọ sí kọ́fọ́ àmàgbowó ẹ̀ ó yà ẹjẹ́ ń gbé níbẹ̀ èlò lẹ́fẹ́ tẹ̀ bàbà no long cap náà aláyé kò wọ́n nọ́jà. Gbàgbọ́ o lè máa kó wàásù gẹ́gẹ́ bí o ti gẹ́gẹ́ bí o lè máa kó wàásù o ti bọ́ọ̀lì. ó yẹ